Aláròyé máa wí o. Àjọ̀dún Lísàbí 2026 àwọn ọmọ Olúmọ fakọyọ lẹ́gbàá. Ẹni bá ń wá báwọn ìlú ńláńlá nílẹ̀ Yorùbá ṣe ń ṣèrántí àwọn akọni wọn tó lọ, bí onítọ̀hún kò bá tí ì wòran bí àwọn ọmọ Ẹ̀gbá ṣe ń ṣe ayẹyẹ àjọ̀dún Lísàbí Agbòǹgbò Àkàlà l'Abẹ́òkúta, ìran ẹni náà kò tí ì pé, ó sì kù ẹyọ kan, nítorí gẹ̀lẹ̀dẹ́ lòpin ìran, èrò ọ̀nà sì ni yóò ròyìn ọkà tó gbó. Ìròyìn kò tó àfojúbà ní ayẹyẹ àṣekágbá àjọ̀dún Lísàbí ti ọdún 2026 yìí jẹ́ nílùú Abẹ́òkúta àti agbègbè rẹ̀. Ayẹyẹ táwọn èèyàn yóò máa ṣe ìròyìn rẹ̀ fún àkókò pípẹ́ ni. Àjọ̀dún Lísàbí tó máa ń wáyé lọ́dọọdún yìí làwọn ọmọ bíbí ìlú Ẹ̀gbá àtàwọn ọ̀rẹ́, olólùfẹ́, onílé àti àlejò fi máa ń kóra jọ tí wọn yóò máa dáwọ́ ìdùnnú láti ṣèrántí akọni wọn tó jà fún òmìnira Ẹ̀gbá láyé ọjọ́un, ìyẹn Lísàbí Agbòǹgbò Àkàlà, akíkanjú ọmọ tí wọ́n ń torí ẹ̀ pè wọ́n ní Ẹ̀gbá ọmọ Lísàbí. Ayẹyẹ ọ̀hún ti ọdún 2026 tí wọ́n pè ní Ẹ̀gbáligánsá 2026 tó jẹ́ ayẹyẹ ìkọkàndínlógójì 39 irú rẹ̀ yìí ṣàrà ọ̀tọ̀, kò sì láfiwé pẹ̀lú bí onírúurú àṣà, ìṣe, ìran, ijó, ìlú, ẹ̀ṣà, ewì àtàwọn ètò pàtàkì míì bíi ayẹyẹ ìfinijoyè, àfihàn àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé, ètò ìrónilágbára, ìtàn àti ìwúre orí adé ṣe wáyé fún ọ̀sẹ̀ méjì gbáko tí wọ́n fi ṣayẹyẹ náà. Ọjọ́ Monday, ọjọ́ 16 oṣù kẹta ni ètò náà ti bẹ̀rẹ̀ nígbà tí kábíyèsí Aláké ti ilẹ̀ Ẹ̀gbá Ọba Michael Adédọ̀tun Àrẹ̀mú Gbádébọ̀ bá àwọn oníròyìn àgbáyé sọ̀rọ̀ lórí ìjámọ́ pàtàkì ọdún Lísàbí àti àwọn ètò ẹ̀kọ́ṣẹ́ àti ti ìrónilágbára tí tọdún yìí yóò mú wá. Láti ọjọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe ìpàtẹ ọjà Lísàbí láàfin Aké, tí ìlú, orin àti ijó ìbílẹ̀ ń wáyé pẹ̀lú onírúurú eré ìdárayá abẹ́lé bíi títa ayò ọlọ́pọ́n, lúdò, draft, káàdì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ìyàwó gbajúmọ̀ olórin fújì nì Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn jẹ oyè sẹ́ríkì ìyálájé ti ilẹ̀ Ẹ̀gbá táwọn olólùfẹ́ rẹ̀ sì ṣúgbà rẹ̀. Ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 27 oṣù kẹta ọ̀hún ni ayẹyẹ àṣekágbá Ẹ̀gbáligánsá 2026 wáyé. Kò fi bẹ́ẹ̀ sí káràkátà kan l'Abẹ́òkúta lọ́jọ́ yìí nítorí gbogbo ọjà ojúmọ́ àti ọlọ́sọ̀ọ̀sẹ̀ ni wọ́n ti kéde títìpa ṣáájú. Ààfin Aké, níbi tí Aláké ti ilẹ̀ Ẹ̀gbá àtàwọn ọba Ẹ̀gbá yòókù bíi Ọ̀ṣílẹ̀ ti Òkè Ọ̀nà Ẹ̀gbá, Olúbàrà ti Ìbàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gún wá sí ni wọ́n lò. Ẹsẹ̀ kò gbèrò lọ́jọ́ tá à ń wí yìí. Kò sáàyè fún àwọn onítakisí Abẹ́òkúta láti kọjá lọ́jọ́ náà, àgàgà láwọn agbègbè tó bẹ̀rẹ̀ láti Ìtòkú, Òkè Ìgbèyìn, Ìmọ̀, Ṣàpọ́n, Àgọ́ Ọ̀bà, Aké, Ìtòkò títí lọ jáde sí ọ̀nà Àdátán. Ẹsẹ̀ làwọn èèyàn tó ń dà gìrọ́gìrọ́ lọ sáàfin fi ń rìn, bẹ́ẹ̀ làwọn ọlọ́lá ń gun ẹṣin kútúpà láàrin wọn. Àwọn olóṣèlú kò kẹ̀rẹ̀ lọ́jọ́ náà. Onírúurú àwòrán àti àkọlé fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ ìyẹn bánà lédè èbó ni wọ́n ti gbé sí àyíká ààfin Aké tí wọ́n ṣe lọ́ṣọ̀ọ́ láti kí àwọn ọmọ Ẹ̀gbá kú ọdún. Bẹ́ẹ̀ làwọn míì lo àǹfààní ọjọ́ náà láti gbé àwòrán olóṣèlú tó fẹ́ díje lásìkò ìbò tó ń bọ̀ lọ́dún 2027 dání tí wọ́n sì ń fọn rere olóṣèlú náà. Àwọn kan wọ aṣọ àdìrẹ tí wọ́n kọ "Kò sí ọmọ bí Ìyábọ̀" sára rẹ̀. Bẹ́ẹ̀ làwọn míì wọ ẹ̀wù afẹ́ tí wọ́n sàmì "Yáyì ní jọ̀ọ́, Yáyì ní jàre" sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn onítìátà, àwọn olórin àti gbogbo àwọn amúlùúdùn tí wọ́n jẹ́ ọmọ Ẹ̀gbá kò kẹ̀rẹ̀ lọ́jọ́ yìí. Níṣe ni gbogbo wọn kórajọ pẹ̀lú aṣọ funfun nẹ́nẹ́ tí kálukú fi rán ohun tó wù ú. Alágbádá wọ agbádá pẹ̀lú fìlà ẹ̀tù tàbí ẹlẹ́mu funfun. Bẹ́ẹ̀ làwọn tó fi rán bùbá àti ṣòkòtò náà wọ̀ ọ́. Wọ́n kórajọ sínú ọkọ̀ bọ́ọ̀sì akérò ńlá bíi BRT Èkó. Òkè téńté ọkọ̀ náà ni wọ́n wà.
wọ́n sì ṣe gbogbo ara ọkọ̀ náà lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àkọlé àti àfihàn pé agbo àwọn amúlùúdùn ọmọ Ẹ̀gbá lèyí. Ṣáájú àkókò yìí ni wọ́n ti kọ́kọ́ lọ gba ìwúre lẹ́nu Aláké. Àkàìkà tán ni àwọn lóòkọ tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ náà, bó tilẹ̀ jẹ́ pé ètò àpérò gbogbogbò ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC èyí tó ń lọ lọ́wọ́ nílùú Àbújá lọ́jọ́ ọ̀hún kò jẹ́ káwọn olóṣèlú kan bíi gómìnà ìpínlẹ̀ Ògùn àtàwọn sẹ́nétọ̀ gbogbo lè yọjú. Síbẹ̀ ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wá, ògbóǹtarìgì akọ̀wé kọwúrà ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká náà pésẹ̀, bẹ́ẹ̀ làwọn ìjòyè káàkiri ilẹ̀ Ẹ̀gbá wà níkàlẹ̀. Eégún jó, ìgúnnukó dábírà, ìjókòó lẹ́gbẹ́lẹ́gbẹ́ níbi tí àwọn eléré àti olórin ti ń dá kálukú lárayá ṣẹlẹ̀, àti ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì ọ̀nà tó lọ láti òkè Ìgbèyìn dé Ṣàpọ́n, abẹ́ bíríìjì kọjá sí òkè Ìtòkú títí lọ dé Aké làwọn èèyàn tẹ́ pẹpẹ àríyá sí. Fàájì ń ṣàn pẹ̀lú oúnjẹ àti oríṣiríṣi ọtí. Aláròyé fi ọ̀rọ̀ wá àwọn ọmọ Ẹ̀gbá díẹ̀ lẹ́nu wò nípa bí ayẹyẹ ọjọ́ náà ṣe lọ sí. Èyí lohun tí wọ́n sọ. Ó dùn gbogbo kọ sí oyin iṣẹ́ ó tún dùn tó ọ̀dàdẹ̀ ìwà náà adẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú tó pọ̀ ká tún dùn jù báyìí lọ. Ibi nílé wa àti àwa táwa nílé àtúntò wà lókè òkun sì kọ́lé mọ̀ pé ọmọ Ẹ̀gbá ni wákàtí pàtàkì ìṣẹ̀ṣe. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé.